wọ́n tún kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń gbálé gbàtà tá a ti ń ṣe bẹ́ẹ̀ darí gbogbo ẹ̀ sórí àkìtàn nípa ìròyìn ajá àbálẹ̀ èyí tó mẹ́sẹ̀ tó kásẹ̀ járí tó sì mọ̀yán lórí tá a mú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó fi mókè òkun tó fi mọ́ gbogbo orílẹ̀-èdè àgbáláyé ìjọ́jú tẹ fún ọ̀wá mo máa ń sọ pé ojú náà ò ní fọ́ etí tẹ fún gbọ́ wa etí náà kò nídìí láṣẹ lọ́wọ́ Elédùmarè orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè náà ni ṣáájú ká tó máa lọ ẹjá pẹ̀kẹ́lu àwọn kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí. Bàbá àsìkò yín ti lọ ẹ má wulẹ̀ díje mọ́ rárá nítorí pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò fẹ́ yín Ayọ̀délé Fáyọ̀sé ló sọ bẹ́ẹ̀ fún Àtíkù. Èèmọ̀ rèé o agbófinró tó ti ń gbófin janlẹ̀ báyìí ọlọ́pàá kan ló ṣe bẹ́ẹ̀ tó fipá bá ọmọdébìnrin kan láṣepọ̀ léyìí tó wà ní àtìmọ́lé wọn títí tí ọmọ náà tó sì fi dákú mọ́ lábẹ́. Arábìnrin kan ló ṣe bẹ́ẹ̀ ló kú lásìkò ìbálòpọ̀ ní ilé ìtura kan èyàn ní ìpínlẹ̀ Èkó látàrí ìkéde kónílógbélé èyí tí gbogbo ikọ̀ Biafra tí wọ́n kéde káàkiri ilẹ̀ Ìgbò níṣe ni wọ́n tó ti kọ etí ọ̀gbọ́n yìí tán ti yọ sùtètè sí gómìnà ìpínlẹ̀ Anambra èyí tó kéde pé kó má ṣe sí ìkéde kónílógbélé kankan mọ́ káàkiri ilẹ̀ Ìgbò náà. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tẹ bàálù wọn létí padà wá sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ojú wọn rí rédèrèdè èyàn ní orílẹ̀-èdè Libya báyìí. Ìròyìn ti ilẹ̀ òkèrè olùdíje sí ipò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Kamala Harris wọn ló ti sọ̀kò ọ̀rọ̀ sí ẹni tó jẹ́ olùdíje akẹgbẹ́ rẹ̀ èyàn Donald Trump lórí wípé ìmọ̀tara rẹ̀ nìkan ló mọ̀ bẹ́ẹ̀ ni kò ní ìfẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Bàbá àsìkò yín ti lọ ẹ má wulẹ̀ díje sípò kankan rárá Ayọ̀délé Fáyọ̀sé òun ló ṣe bẹ́ẹ̀ tó sọ fún ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP ti tọdún 2023 èyàn Alhaji Atiku Abubakar gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì èyàn Ayọ̀délé Fáyọ̀sé tó ṣe lásìkò tó ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí tẹlifíṣàn Channels TV èyàn ní èní lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá gómìnà tẹ́lẹ̀ rí náà lẹ́nu wò ó sọ dímọ̀ wípé nínú ẹgbẹ́ òṣèlú PDP Elédùmarè nìkan ló lè bá wọn tó tí yóò fi ní ojútùú ó tún wá mẹ́nuba ìdíje sí ipò ààrẹ èyí tí ẹni tó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí èyàn Alhaji Atiku Abubakar tó sì tún ti jẹ́ olùdíje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí nínú ẹgbẹ́ òṣèlú PDP tọdún 2023 níṣe ni ó fi ọ̀rọ̀ ló la ọ̀rọ̀ mọ́lẹ̀ fún Alhaji Atiku Abubakar náà ó sọ dímọ̀ wípé òun ò rí yín fín o bẹ́ẹ̀ ni òun ò tẹ́ni tí yóò tàbùkù Àtíkù ó ní ṣùgbọ́n ṣé ká sojú abẹ́ǹkó níṣe ló yẹ kí Àtíkù Abubakar kó lọ rèé rọkùnlé kó sì jáwọ́ kúrò lápọ̀n tí ó yọ kó domi lákaná látàrí bí sọ ń ṣe bẹ́ẹ̀ láti díje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹja ti bí lẹ́bẹ̀ báyìí ká fi máa mọ́lẹ̀lẹ̀ jẹ lọ́dún 1993 níṣe ni Alhaji Atiku Abubakar òun ló díje sí ipò ààrẹ orílẹ̀‐èdè yìí àmọ́ níṣe ni bàbá janlẹ̀ onígbà tó tún di ọdún 2007 Atiku Abubakar náà ó tún ṣe bẹ́ẹ̀ ó tún díje sí ipò ààrẹ ilẹ̀ yìí lẹ́ẹ̀kan sí bàbá tún janlẹ̀ ó ní nígbà tó di ọdún 2011 ó ní Atiku tún ṣe bẹ́ẹ̀ kó tún ní ó sú òun ó tún kógbá ó tún bóde síta ṣùgbọ́n kàkà kí ewé àgbọ̀ndẹ̀ níṣe ni ó tún lé sí i pẹ̀lú bí Atiku Abubakar bó tún ti ṣe bẹ́ẹ̀ fìdí rẹmi lọ́dún 2015 bákan náà ọdún 2019 kọ pápánbárì rẹ̀ lọ́dún 2023 nínú ètí ó ti díje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP kàkà kí bàbá tún ṣe bẹ́ẹ̀ kan jáwé olúborí ní ìṣe náà jáwé olúwọlé padà tí bàbá sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n janlẹ̀ tí wọn kò rí ọwọ́ mú nínú ètò ìdìbò náà ó ní nígbà tí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu tí ó bá fi tẹnubodò ó ní ká má wulẹ̀ tanra wa ọjọ́ orí Àtíkù Abubakar yóò ti máa wà lẹ́ni ọdún
ọgọ́rin ọdún lókè èèpẹ̀ tàbí ọ̀kànléní ọgọ́rin ọdún oníṣẹ́kàsímọ́ pààrọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀dọ́ langba báyìí ó ní wọ́n ń fẹ́. Fún ìdí èyí òun yóò rọ Àtíkù Abubakar pé kí bàbá sì sinmi kan lọ rọ́kúnlé kan mọ̀ ṣe fàájì. Agbófinró ló ti ṣe bẹ́ẹ̀ gbófin janlẹ̀ báyìí o tí ó sì já sí wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó ti gbìyànjú láti fi páńpẹ́ òfin mú ọlọ́pàá èyí tó ṣe bẹ́ẹ̀ tó fipá bá ọmọdébìnrin kan tó wà látìmọ́lé ní àṣepọ̀ títí tí ọmọdébìnrin náà tó fi dákú mọ́ lábẹ́. Gẹ́gẹ́ bí fọ́nrán kan tó ń jà rìnrìn káàkiri orí ayélujára nínú èyí tí arábìnrin kan tí ń gbóhùn rẹ̀ ní abẹ́nu nínú ètò tí ń sọ wípé ó fẹ́ kó bá mi èmi ò ní lajú mi lẹ̀ kí tàlùbọ̀ kókò wọ́ pẹ̀lú bí ó ṣe ṣe àfihàn ọlọ́pàá tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abraham Uzuobo tó já sí wípé ó fi ipá bá ọmọdébìnrin kan ní àṣepọ̀ ní ìpínlẹ̀ Ẹdó kì í ṣe ìpínlẹ̀ Èkó ẹnu mi àgò ní í ṣe ni wọ́n fi fọ́nrán náà ni wọ́n fi hàn dé nínú ètí ọlọ́pàá ọ̀hún tó ti ń de ṣòkòtò rẹ̀ tí wọ́n sì fi fọ́nrán ọmọdébìnrin tó wà lórí àga náà tó sùn gbalaja lọ́mọ tó ti dákú sílẹ̀ ní ràgbàdà báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà tí ẹni tó ká fọ́nrán náà sílẹ̀ èyún arábìnrin tí kò sọ orúkọ ara rẹ̀ tí kò sì fi ojú ara rẹ̀ hàn dé ó sọ dímọ̀ wípé Abraham Uzuobo ó fẹ́ fi tiẹ̀ kó bá tòun nínú ọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ nínú ròyìn tí ń tẹ̀ wá lọ́wọ́ níṣẹ́ ni wọ́n sọ dímọ̀ wípé Abraham Uzuobo ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó ni wọ́n ti ń wá báyìí àmọ́ tó ti na pápá bora tó sì ti ṣe bẹ́ẹ̀ tó ti júbà ehoro. Arábìnrin kan rèé nínú ìròyìn tó farapẹ́ yìí níṣẹ́ ni arábìnrin kan ló kú lásìkò ìbálòpọ̀ ní ilé ìtura kan ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin bó ṣe fi sójú òpó ayélujára rẹ̀ yún X rẹ̀ nínú ètò ti sọ mọ̀ wípé arákùnrin kan ni ó ṣe bẹ́ẹ̀ tó gbé arábìnrin náà lọ sí ilé ìtura láti ní ìsinmi ráńpẹ́ ní agbègbè tí wọ́n pè ní Dọ̀pẹ̀mú ní nǹkan bíi dédé agogo mẹ́sàn-án àbọ̀ alẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ 11 ìyún Friday gẹ́gẹ́ bí àlàyé tí Benjamin Hundeyin tó ṣe ó ní ẹni tó jẹ́ alákòóso ilé ìgbafẹ́ ọ̀hún ilé ìtura náà èyàn mánéjà òní ó mú ọ̀rọ̀ náà wá bá àwọn ní àgọ́ àwọn ní Dọ̀pẹ̀mú tó sì sọ di mọ̀ wípé arákùnrin kan ó ní ó ṣe bẹ́ẹ̀ tó gbé obìnrin kan wá sí ilé ìtura ó ní àṣìṣe ńlá gbà tí àwọn ṣe ni pé àwọn kò tiẹ̀ gbọ́ ohunkóhun kalẹ̀ gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ wọn tí kò sì ṣe àwọn bẹ́ẹ̀ rí ó ní kò pẹ́ kò jìnnà tí wọ́n wọ inú ìyẹ̀wù láyìn wákàtí kan ó ní arábìnrin náà ni ó jáde síta tó sì sọ di mímọ̀ pé ooru gbígbóná mú láti inú wá èyí tó náà ń fún ní omi tútù mu ó ní lẹ́yìn náà níṣe ni ó tún tẹ̀síwájú nínú àlàyé pé ara òun kò balẹ̀ kó tó di pé àwọn gbé lọ sí ilé ìwòsàn tó wà ní Dọ̀pẹ̀mú ọ̀hún nínú èyí tí dókítà tán bá lẹ́nu iṣẹ́ náà tó ti kéde arábìnrin náà gẹ́gẹ́ bí ẹni tó ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé èyí ló sì wá fà á tí wọ́n fi wá fi páńpẹ́ òfin mú ẹni tó jẹ́ mọ́níjà náà nígbà tó já sí wípé arákùnrin tó gbé obìnrin náà wálé òun ló ti júbà ìwòrò tó ti bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sì ti sá lọ tèfètèfè ẹni tó jẹ́ mọ́níjà ọ̀hún ó ní Benjamin Hundeyin sọ di mọ̀ pé ó ti wà lágọ̀ọ́ àwọn ọlọ́pàá nínú ètò ran àwọn lọ́wọ́ láti ṣe ìwádìí arákùnrin tí ó ní ìbálòpọ̀ pẹ̀lú arábìnrin tó di olóògbé yìí nínú ètò ní àwọn yóò fi ojú rẹ̀ hàn dé tí ìwádìí àwọn tó bá ti múnádóko tán. ní ti Biafra Nation báyìí pẹ̀lú bí gómìnà ìpínlẹ̀ Anambra èyàn Soludo tó ṣe bẹ́ẹ̀ tó ṣe ìkéde ní ọ̀sẹ̀ tá a lò tán yìí nínú ètò ti sọ wípé kò gbọ́dọ̀ sí ìkéde túláàsì kónílé ógbélé èyí tí gbogbo àwọn ọmọ Biafra tí wọ́n fọn rere rẹ̀ káàkiri ilẹ̀ Ìgbò ní ọ̀sẹ̀ tó lọ tẹ́ ẹ̀ bá gbàgbé ó ní ẹni tó jẹ́ Charles Soludo ó ní ó kéde wípé òun ò fi ọwọ́ sí i bẹ́ẹ̀ ni òun kò fi ara mọ́ mọ́ kí àwọn ọlọ́jà máa gbé ṣọ́ọ̀bù wọn tì yún ilé ìtajà wọn àti ọjà ńláńlá lẹ́yìn tí wọ́n ná káàkiri ilẹ̀ Ìgbò náà ó sọ dímọ̀ wípé láti ọ̀sẹ̀ tá a lò tán yìí níṣe ni kí ó kálukú kó mọ sí ṣọ́ọ̀bù rẹ̀ yún ilé ìtajà rẹ̀ láti máa ṣiṣẹ́ kó sì máa tàkàn máa rà ó ní bí òun bá kẹ́fìn ilé ìtajà kankan èyí tí wọ́n kọ̀ tí wọ́n kò ṣí ní ọjọ́ Ajé Monday níṣe ni òun yóò ti ilé ìtajà náà pa béèrè ṣùgbọ́n níṣe ni ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ lónìí tí ń ṣe ọjọ́ Ajé Monday èyí ọjọ́ 14 inú oṣù tá a wà yìí nínú ìtàn ti ṣe fọ́nrán nínú ìtàn ti ṣe fọ́nrán nínú èyí tí wọ́n ti ṣe fọ́nrán bí àwọn ènìyàn bí wọ́n ṣe tẹ̀lé
àṣẹ àti ìlànà ilẹ̀ Biafra pẹ̀lú bí wọ́n ṣe gbé ilé wọn tí wọn kò sì ta ọjà kankan tí wọ́n fi tako àṣẹ èyí tí gómìnà ìpínlẹ̀ Anambra náà tó pa. Wọ́n ṣe àfihàn àwọn fọ́nrán náà káàkiri ilẹ̀ Ìgbò nínú ìta ti rí ìpínlẹ̀ Imo, ìpínlẹ̀ Abia, ìpínlẹ̀ Anambra gan pàápàá àti àwọn ìpínlẹ̀ míì káàkiri tó jẹ́ ti ilẹ̀ Biafra. Báyìí ni Samuel Ekpa ti wá ní òun retí gómìnà ìpínlẹ̀ Anambra kó wá sọ̀rọ̀ lórí ìtakò àṣẹ rẹ̀ èyí tí àwọn ọmọ Biafra tí wọ́n ṣe. Wọ́n sọ di mímọ̀ wípé ní tí àwọn ń béèrè lọ́dọ̀ ìjọba àpapọ̀ fún ìkéde kónílé-ó-gbélé tí àwọn gùn léyìí òun náà ní kí wọ́n yọ̀ǹda arákùnrin àwọn tó jẹ́ ajìjàǹgbara náà Nnamdi Nnamdi Kanu. Lẹ́yìn èyí àwọn yóò sì tẹ̀síwájú gẹ́gẹ́ bí àlàáfíà yóò ṣe máa jọba lọ. Today is 14th day of October 2024. You can see the side. I'm just reporting from Abaste Presagi, the industrial hub of Africa. This is a shopping center, the major market in Abaste. Everywhere is shut down on the evolution. No one cajoled them, no one forced them because they're willing to go. They have decided for freedom is the best to look onto. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ padà tán ti tẹ bàálù létí padà sórílẹ̀-èdè Nàìjíríà báyìí lẹ́yìn tí orílẹ̀-èdè Libya tó fojú wọn rí rédèrèdè ní pápákọ̀ òfurufú ọ̀hún. Gẹ́gẹ́ bí a ṣe mú ìròyìn náà wá fún wa láìpẹ́ yìí pé ọmọ orílẹ̀-èdè àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ò ní wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n gbàgbé wọn sí pápákọ̀ òfurufú tó wà ní orílẹ̀-èdè Libya pẹ̀lú bí wọn kò ṣe fi àyè sílẹ̀ fún wọn tí wọn ò sì pèsè ohun amáyédẹrùn àti bí wọn ó ṣe kúrò ní pápákọ̀ òfurufú náà nínú èyí tí wọ́n ní wọ́n lo wákàtí èyí tí kò dín ní 15 ní pápákọ̀ òfurufú ọ̀hún tí wọn kò sì fún wọn ní ìtọ́jú tó péye. Nítòsí bí èyí ni pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ò ní wọ́n lọ ní ìfọsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Libya nínú èyí tí wọ́n ti fẹ́ ní ìfọsẹ̀wọnsẹ̀ àmọ́ tí ọ̀rọ̀ tó bẹ́yìn yọ àmọ́ ṣá báyìí níṣe ni ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n ti tẹ bàálù létí padà wá sí ilé wọn. Wọ́n ní ṣe bí àjò ògbé ni a sì padà wá sílé. Ó ní ọ̀rọ̀ tí Super Eagles tí wọ́n tẹ̀lé pẹ̀lú wọ́n ṣe tẹ bàálù létí padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ ṣá o ìjọba orílẹ̀-èdè Libya náà mọ̀ ti fún un léde. Wọ́n sọ di mímọ̀ wípé kí ló tiẹ̀ wá ṣe yín gan, kí lẹ̀ ń gbé tẹ̀ ń gbin ṣe rò pé àwa náà rí ìdojúkọ àti pọ̀npọ̀n yan lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù wa tó wá ní ìfọsẹ̀wẹsẹ̀ pẹ̀lú yín wọ́n ní àwọn kàn fi ṣe oṣùn àwọn fi para ni ẹ̀yin wá rí kékeré lásán ẹ̀ wá ń ké káàkiri ẹ̀ ń pariwo rẹ̀ káàkiri àwa náà ní tá a dojúkọ lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò tá a ní ìfọsẹ̀wẹsẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Libya ó ní wọ́n fohùn léde sí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles náà. Ìròyìn ti ilẹ̀ òkèèrè báyìí ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó sì tún jẹ́ olùdíje sí ipò ààrẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà náà èyún Kamala Harris ó ní ó ti fohùn léde tó sì ti pe ẹni tó jẹ́ olùdíje akẹgbẹ́ rẹ̀ Donald Trump ní ẹjọ́ wípé tó o bá tó gbangba sùn lọ́yẹ àní èmi ti lọ mú ẹ̀rí máa jẹ́ mi nṣó nípa ètò ìlera mi mo sì ti fi kalẹ̀ fún àwọn elétò ìwọ náà lọ ṣe kó o fi kalẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ó ní àlàáfíà tó péye ó ń bẹ lára rẹ̀ láti fi lè díje gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà lásìkò tí Kamala Harris tó ń ṣe ìpolongo ìbò ó ń sọ èyí di mímọ̀ nínú ìta tí máa fi fọ́nrán ẹ̀ tá ti máa fi hàn dé tí Kamala Harris náà tó sọ kò ṣàìsọ di mímọ̀ pé Donald Trump ló jẹ́ onímọ̀ tara ẹni nìkan tí kò sì ní ìfẹ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ó nítorí ní tó ń fẹ́ fún ara rẹ̀ onífíndíje oníbí kò bá ṣe bẹ́ẹ̀ níṣe ni ó yẹ kí ó jáde síta kó sì wá gbé ẹ̀rí máa jẹ́ mi nṣó nípa ètò ìlera rẹ̀ kó wá gbé àwọn kí gbogbo ayé kí wọ́n rí i. Address the needs of the American people. He is only focused on himself. And he's not, but here's the thing, North Carolina, and he's not being transparent with the voters. He's not being transparent. So check this out. He refuses to release his medical records. I've done it. Every other presidential candidate in modern era has done it. He is unwilling to do a 60 Minutes interview. Like every other major party candidate has done for more than half a century.
He is unwilling to meet for a second debate. And here's the thing. It makes you wonder. Why does his staff want him to hide away? One must question, are they afraid that people will see that he is too weak and unstable to lead America? Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á ṣe ti ìgbọ́yìn náà ní àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ títí di ìgbà tá a tún padà máa mú ìròyìn míì wá fún wa, orúkọ mi ò ní yí padà. Àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ó dọ̀la ọ̀run ayọ̀ la ó sùn.